والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. Dájúdájú nígbà tí obìnrin tó bá ti ṣe kò ń gbẹ pé ní tó wù ọ́ fẹ́ iná ni Allah ní kò fẹ́ ẹ kó gbìyànjú láti tún ìjókòó rẹ̀ ṣe ilé ọkọ rẹ̀ kó ran ara rẹ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn àwà tó dá tó sunwọ̀n sùúrù àti ìfaradà láti lè gbé ilé ọkọ yìí lálàáfíà nítorí púpọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n máa ń gbìyànjú láti wá nǹkan láwárí ìwọ́n tó ṣe pé lẹ́yìn ìgbà tí wọ́n bá rí i tán wọn ní lè mójútó pé kó tọ́jọ́ kó ṣẹ́kù lọ́wọ́ wọn. ọ̀pọ̀ nínú àwọn obìnrin ṣáájú lẹ́yìn ìgbà tí wọ́n délé ọkọ ọ̀nà tí ó fi léra rẹ̀ kó mbẹ̀ ni ọmọ wa àwọn àwàkiwà àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀rẹ́kọ̀rẹ́ ọ̀rọ̀kọ̀rọ̀ àwọn àwà burúkú tí wọ́n máa hù sọ́kọ tí wọ́n máa mú kọ́kọ́ máa fi gbogbo ojoojúmọ́ kórìíra rẹ̀ kò ní wù ọkọ pé kírú ìyàwó bẹ́ẹ̀ kó ṣẹ́kù nílé òun ọ̀dọ́wọ́ rẹ̀ nígbà tí èèyàn bá ti débi tí ó lóun fẹ́ láti máa wà àwọn òbí rẹ̀ ti ràn ọ́ lọ́wọ́ òun náà ni wọ́n fi ọ́ fún wọ́n lọ́wọ́ kù sí lọ́wọ́ tó fi ràn ara rẹ̀ lọ́wọ́. ọ̀kan nínú ọ̀nà táwọn obìnrin máa ń gbà láti léra wọn nílé ọkọ eléyìí tó yẹ kóbìnrin tó gbọ́n kó ṣọ́ra fún òun náà làwọn béèrè kí béèrè àwọn béèrè rádaràda wọ́n máa béèrè lọ́dọ̀ àwọn ẹni tí ń kọ́ wọn nípa ẹ̀sìn béèrè tó yẹ pé táwọn bá dáhùn pẹ̀lú tí wọ́n mọ̀ lábẹ́ òfin Allah táwọn obìnrin bá gbọ́rú rẹ̀ ilé wọn ni wọ́n fi lọ dàrú bí kóbìnrin wọn máa béèrè pé sọ́tọ̀ kọ́kọ́ òun sọ́tọ̀ kọ́kùnrin kó fi ìyàwó méjì sábẹ́ òrùlé kan náà ní ilé tó jẹ́ 2-bedroom flat tó yẹ kó fi àwọn méjì sábẹ́ òrùlé kan náà bẹ́ẹ̀ irú àwọn béèrè báyìí ní béèrè tó ṣe pé òní lè béèrè irú rẹ̀ tọkọ rẹ̀ bá jókòó nítorí pò náà lọ lọ́rọ̀ ó nà fetí gbọ́ kí wọn náà fetí gbọ́ lẹ́ẹ̀kan náà látúnṣe bá ń bẹ kẹ́ ẹ ṣàtúnṣe rárá o lẹ́yìn ọkọ ní ó ti máa béèrè ẹni tí wọ́n ń bi léèrè bá sọ wípé ọfẹ́ dálé rẹ̀ rú yọ sọ pé kìí sùn lọ́rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú òun ọ̀rẹ́ òǹkan ni ọ̀rẹ́ rẹ̀ ọ̀mọ̀ràn sọ ni òun ṣe béèrè fúnra rẹ̀ tó fi jẹ́ pé wọ́n lọ́ọ́ bá béèrè tó bá ní actually ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú òun ni òun kàn fẹ́ mà dájú Allah nípa rẹ̀ wọ́n yẹn kàn fẹ́ mà nípa rẹ̀ lásán ó fi dá lérú ìwé ṣe dúró dìgbà tọkọ rẹ̀ bá wà lé kó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó máa béèrè bẹ́ẹ̀ kó gbé sí loud speaker kọkọ rẹ̀ náà máa gbọ́ torí ẹ̀yin tẹ́ bá ń dá wọn lóhùn nípa àwọn béèrè tẹ́ máa ń ṣe nípa ẹ̀sìn ìbẹ̀rù Allah dọwọ́ yín ẹ má dá lé lérú ẹ má lé wọn kó lọ́ọ̀dẹ ọkọ torí pé bóbìnrin ṣe máa ń ronú kódà bí bọ́kùnrin ṣe máa ń ronú bẹ́ẹ̀ kankan lọ́gbàá lọ́kàn jẹ́ tí wọ́n á wà tí ó fi ṣèkẹ́wọ́ tí ó fi kó lé ọkọ ẹ̀yin fi yé pẹ́yìn ìdálérú irú béèrè yín obìnrin kọ́ ní máa béèrè rẹ̀ ọkùnrin ló yẹ kó béèrè pẹ̀lú báyìí ọ̀pọ̀lọpọ̀ lé ńlá gbàlẹ̀ níbi kó wó ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó òun láàṣẹ sábàbí tí òfin ní fọ́ ọ̀nà tó wá jẹ́ pé gbogbo béèrè tí wọ́n bí ọ́ wọn náà ní ronú nípa tó lè tẹ̀yìn rẹ̀ jáde òní bílà pẹ̀lú nǹkan tí wọ́n lè fi ìdáhùn rẹ̀ ṣe níbi àti dálé wọn wó ọ̀dájú pé wọn lọ́ọ́ máa jẹ́ sábàbí o láti wú ọ̀pọ̀lọpọ̀ ìjókòó obìnrin pẹ̀lú ọkọ rẹ̀
Olúwa Ẹlẹ́dàá kó má ṣe wá lóní dàrúdàpọ̀. Olúwa Ẹlẹ́dàá kó má ṣe wá ní fọ́lífọ́lí, kó má ṣe wá ní túlétúlé. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk.